me last, yeah, long for enough. Blood man cry, all will be well, yeah. Afoju no me children, no me children. Masukuma ho, Afoju no me children, no me children. Masukuma ho, ekule Ayola just ekule Ayola just cry me love, long for enough, blood man cry. I will go well. Joe Sakuma, Ramela, Rosette, long for enough, I'm not a cry. I will go well. Ramela, long for Kékeré kámpọ̀sì o, ọmọ àwọ̀ rẹ̀ o, kámpọ̀sì ọmọ àwọ̀ rẹ̀ o, nísàlẹ̀ ọ̀fìn ọmọ àwọ̀ rẹ̀ o, bẹ́ẹ̀rí wọn bẹ́ ò bá sá ọmọ àwọ̀ rẹ̀ o, bóyá onídò onímọ̀ bóyá. Ohun yẹn mi tí gbogbo láyé mi. Onímọ̀ bàbá yẹn mo jẹ́ lówó next week. Bàbá mo jẹ́ lówó next week. Ọ̀rẹ́ ẹ̀gbọ́n tèmi ni. Ẹ̀gbọ́n tí aládùúgbò lélẹ̀. Ẹwà ọjà ní láfíàjì. Onídọ̀dọ̀ onímọ̀-ìmọ̀-ìn. Onídọ̀dọ̀ onímọ̀-ìmọ̀-ìn. Ìgbà tí yóò ta ló gbé gbá kalẹ̀. Ẹwà ọjà ní láfíàjì. Kẹ́ni máa nà ìfẹ́ o. Ara wa ni ìfẹ́ o. Ara wa ni síyò 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 síyò. Ó ṣe é kọ́ mi fún mi, máa jẹ́ lójúlé. Kẹ́ni máa nà ìfẹ́ o. Ara wa ni ara wa ni. I'm going to spoil you with money. Yeah. My dear, kó gbé yẹn lẹ̀, wà lọ gbóhùn mọ́tò. Wà lọ gbóhùn dáadé ẹ̀, wà lọ gbóhùn mọ́tò. Ó fẹ́ fi lọ fún ẹ lówó nínú mọ́tò. Tètè padà wá. Ó yá padà. Àbọ̀, máa gbé lójú. Onídòdò onímọ̀-ìmọ̀ ẹ rọra o. Onídòdò onímọ̀-ìmọ̀ pẹ̀lẹ́ o. Ìgbà tí yóò ta lọ gbé gbá kalẹ̀. Àwọn sọ́sọ́ ṣẹlẹ̀ onígbà. Ohun tójú ìwà àjàrí rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ wo àwọn gáàsì mẹ́ta kan ti ń lé Jùmọ̀kẹ́ bíbẹ̀. Wọ́n ṣe níbo? Wọ́n ti ní dúró dè mí. Dúró. Ṣàṣọ. But for now, on soon me the fact to stop it. She put it pass through stress before lady. But in the meantime, they marry me in the office. When I work on fair, shall I for you? L'office yín gangan. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé sir. Ẹ kú tọ́jú. Ẹ ṣé. Take care dear. Ẹ kú tọ́jú.
C'est ça. Ça, on est ça. Olùkọ́ ló máa wà mí. Láti kò sí problem ẹ̀jẹ̀ máa lọ. Irọ́ o. Kò yẹ kó fò nìkan lẹ̀ ń bì. Láti ìdí àmà lọ kò sí problem. Kò sí nọ́ọ̀sì. Ìgbọ́ máa wọlé jà máa lọ. Pẹ̀lẹ́, ilé mu mi. Ìlú àwọ̀ ẹ̀rù. Ìlú àwọ̀ ẹ̀rù. Ẹ jẹ́ adúró sí ẹgbẹ́ yẹn ọ̀yọ́. Láti ìdí àmà lọ. Ẹ pẹ̀lẹ́ dájú, ẹ kú ọ̀rọ̀ ọmọ, Ọlọ́run á dẹ̀ bá tún fún lálàáfíà sí. Àmín o, àmín o. Ó kàn jẹ́ pé ibi tá a dé ìsìn, a máa nídìí owó torí ó ní láti carry out operation lórí ẹ̀. Operation? Bẹ́ẹ̀ni. Kí ló lè tẹ̀ yẹn? Fífipá balòpọ̀ tó bá fipá balòpọ̀ yẹn tó fi jábàálẹ̀ ẹ̀, ó ti cause àwọn damages kan sínú ẹ̀ tó fa internal bleeding. So wọ́n gbọ́dọ̀ correct àwọn kan through operation. So we are talking about 150,000 naira náà ká fi bẹ̀rẹ̀. 150,000 naira. Ẹ wò, ẹ jọ tó lọ́wọ́ ẹ ṣàánú. Ẹ ṣáà rí pé tí mo wà. Ẹ wò, kò sí bí mo ṣe lè rí. Ẹ wá nǹkan tẹ́ lè ṣe fún mi, ẹ jọ ẹ ṣàánú. Dókítà ẹjọ́ ṣàánú wa ẹjọ́. Tẹ́ bá wò gbàtẹ́ gbèdé kò ń ṣe pé bóyá àbèrè owó ká tó commence treatment torí pé èèyàn làwa náà a dẹ̀ rí condition tó wà but a lè ṣe ibi tí tá a ṣe yẹn lọ tá a bá rí 150,000 yẹn a wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa operation yẹn because kò sí nǹkan míì tá a lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹ wò, ẹ má rò pé ipò tí mo wà pé kò ṣeé ṣe níjọ́ iwájú pé kébì náà ràn yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ọlọ́run ó lè dàbí àrà tọ̀dọ̀ tèmi náà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bá mo fi bẹ̀ yín nǹkan tí yóò náà ní bàjẹ́ ẹ jọ̀ọ́. Ẹ wò dáàdi ẹ má rò báyẹn ẹ wò ní kọ́ ni mo ní bíbá wọ́n gba èmi náà síbí ni gbogbo aládé mọ́ bí ìta ṣe rí ń sìn Ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ ṣe. Bàbá rí owó yẹn. Kò sí àbújá o, kò parí owó yẹn. Sísá mi, ìbí ilẹ̀ wà. Tí bá mú kò tí mo gbọ́ lẹ́nu, ó máa jà nílé mi. Sísá mi, ìkó tí mo gbọ́ ò dáa. Ṣé ń pẹ̀tẹ́ mi gan gbọ́ ń wà mí lójú? Kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ ò dẹ̀ káyà mi sókè. Sísá mi, ìkó tí mo gbọ́ ò dáa. Ẹ wo, ẹ mọ̀ Jùmọ̀kẹ́, wọ́n lè bù Jùmọ̀kẹ́. Àṣé mi ò. Jùmọ̀kẹ́, wọ́n rí bẹ́ẹ̀. Kódà wọ́n ní wọ́n pọ̀ tán rí ẹ̀bẹ̀. Wọ́n ní ṣe ló ń sunkún báyìí. Wọ́n ń fa báyìí. Àwọn ló ṣe iṣẹ́ burúkú yìí. Ṣé nǹkan tí bàbá ọmọ yìí fojú wọn rí ṣù dábàá ẹ̀ láwọn ọmọ tó yẹ kó wà nílé ìwé a máa fi wọn ṣàgbé káàkiri nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ torí ojú ò lè máa rí wọn all the time. Mo ló ọmọ kékeré yẹn. Níbo ni wọ́n ti gbọ́ nǹkan tó sọ? Sẹ́yìn tí mo wà mo ti gbọ́. Àwọn ti sọ káàkiri. Ọ̀rọ̀ ayédèlé tó bá rí nǹkan ẹ̀kọ́ báyìí wá ní mẹ́wàá láwọn rí tó bá gbọ́ méjì wá lógún làwọn gbọ́. Ọlọ́run ṣàánú fún wa. Wá. Níbo ló tẹ̀ sọ pé o ti gbọ́ nǹkan tí o sọ yìí? Salon mo ti gbọ́. Salon? Kí ni o ṣe salon? Ẹ̀wọ̀n onímọ̀ lọ kàfé. Orí ẹ̀ ti gbalẹ̀. Wọ́n rí ọ. Àfíà mi má bínú. So tí ń rìn kò lè tí ń Ẹ̀wọ̀n ti bẹ́ẹ̀ mọ̀ kó mú ìyá sí bẹ́ẹ̀ ni mo máa gbọ́. ṣé mo sọ pé kó fẹ́ lọ wo result wáyé kì í káfí. Wọ́n ṣí kàfé mi. Wọ́n ṣí káfí. Wọ́n náà wá rìn ìrìn àjò tí rí nǹkan tó ṣẹlẹ̀ sí Jùmọ̀kẹ́. Wọ́n lọ́ máa ń kó ṣẹlẹ̀ tó. Kọ́ ọ̀dùn jọ. Nígbà tó ṣe wáyé káfí.
káàbọ̀ sà. Ọ̀rẹ́ àárọ̀ láti ń dúró dè mí o. Báwo wà ní báyìí? Ọ̀rẹ́ ṣé ìwọ náà ti rí sìn? Àbámọ̀ kì í gbé wájú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ló máa ń gbé o. Ẹrù tí wọ́n fúnra ẹ mọ̀ pé o ò ní lè gbé kí ló tó di tó yẹ tó ṣe di tó máa lè gbé. Mo sọ fún ẹgbà yẹn kó yé fún àwọn ọmọdé kó yé fi wọ́n ṣàgbé. Ṣé ìwọ náà rí sìn? Ẹ wo ọ̀rẹ́ kì í ṣẹjọ́ èmi náà, kì í ṣe pé ó kàn déédéé wù mí pé kí n kọ́mọ síta kí n máa fi ṣàgbé, àmọ́ àṣà jẹun kí ni mo fẹ́ ṣe bí mo ti fẹ́ rówó tó sólùrànlọ́wọ́ kankan àfọlọ́hún mo ṣe òwe kí n máa ṣe kálí mi wá mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. ó bá má ti ṣe kí ni ó bá má ti ní savings àbí wo ọmọ ò ní kó o máa wá nǹkan ṣe sí torí ayọ̀bọ̀lọ́wọ́ Ọlọ́run sọ lọ́rọ̀ rẹ̀ pé yóò máa bọ̀ lọ́wọ́ yóò máa bọ̀ lọ́wọ́ yóò máa bọ̀ lọ́wọ́ ẹkúnlẹ̀ títí dalẹ̀ ṣùgbọ́n ayọ̀ bọ̀ lówùúrọ̀. Àbúrò ni àgùntàn ọ̀páṣọ ìṣídà. Okay, see difference like that. Gbogbo ibi tí mò ń ronú sí pátápátá bí kan náà ni mò ń bára mi. Àṣẹ tí ó bá rà dánwò rè ló ń pè é lọ́lọ́gbọ́n. Tí wọ́n bá rí àmì gidi àwọn ọ̀pẹ̀ mo kọlu. Láyọ̀lá máa ṣe tó pàparò jẹgbẹrẹ. Ó tiẹ̀ ti dá báyìí tí mo ti báyìí. Ó tiẹ̀ ti dá báyìí pẹ̀lẹ́ o. Ilé Adeola akọrin ṣàgbàbí kí náà pè ẹ̀ náà. Ṣé wọ́n yún ẹ lé mi ni? Ṣé wọ́n yún ẹ lé mi tó fẹ́ sọ mí dẹjọ́ arinlẹ̀ ní dàbí mo ṣe dà? Òde dákú tí ẹ kú lọ́tọ̀. Dákú ẹ kú lọ́tọ̀ náà. Òde má pa mí lọ́mọ kó má dá nìkan ṣàgbé ẹ káàkiri. Má dá ṣàgbé ẹ náà kó fọwọ́ mi lẹ̀ kó má fọ mi ṣàgbé. But mọ́mí dáàdì kan ló fa gbogbo tó ṣẹlẹ̀ yìí náà. Yàmàyàmà wo ló ń jáde lẹ́nu ẹ̀? Tí o bá ń ṣe dáàdì tó ń ṣàgbé jàtìjàtì àgbèrànù káàkiri ṣé máa yẹ pọ̀ ọmọlọ́mọ ni. Gbẹ́nu ẹ dákẹ́ ẹni abálájọ àjọjù wo pẹ̀lẹ́ Adeola ìwọ ni mo ń bá lọ́rọ̀ tí kò bá fi lè ṣe ọmọ mi má jẹ́ kó dá mọ̀. Àbúrò jà lọ. Ẹjọ́ dáàdì ẹ̀kọ́ ẹjọ́ sísá mi ó ti já fún bàbá ìjẹ ẹ̀rú jù. Afoju náà méje náà ẹ má wọrí madam nígbà tí owó ti wà ńlẹ̀ àwa náà ti commence treatment seeing her ẹ̀yin náà mọ̀ pé improvement ti ń wà so the only thing that kò máa ṣe fún wa ni pé kẹ́ make sure pé owó wọn wà ṣe mọ̀ so that ṣẹ́yìn ò ní dúró halfway so that is just it. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín gbogbo anything tó bá wọn pé ẹ lè ṣe tára ọmọ mi máa fi yá mo fẹ́ kẹ́ bá mi ṣe o nítorí pé wọn ò ju méjì yẹn lọ́wọ́ mi nǹkan gbọ́dọ̀ ṣọmọ yẹn. ẹ̀yin ẹ̀pà ọkùnrin pọ̀ sínú kan kẹ́dẹ̀ máa gbàdúrà Ọlọ́run máa gbàkóso délẹ̀ ṣẹ́rà àwọn doctors a kàn ń try ni o Ọlọ́run gangan ló ń wò wọ́n sàn ṣe ti gbọ́. ẹ wo lágbára Ọlọ́run ìbéèrè ló tẹ̀ mọ́ já sí. àmín. Okay, doctor, ẹni pé wọ́n ti deposit 100,000. Bẹ́ẹ̀ ni mà. Gbogbo necessary bills tó bá kù nípa ọmọ yẹn I'm ready to pay it. Ẹ kàn bá mi make sure pé ọmọ mi wà okay anything ló ṣe. Má worry mo assure yín Ọlọ́run máa gbàkóso délẹ̀ and since then ti assure wa pé bills tó kù ẹ máa fún tẹ. Àwọn ò ní problem tí iṣẹ́ máa lọ we take care of her just do that Ọlọ́run ló lè wò sàn kó ṣàwà.
Báwo ni ọkọ mi? Ṣé dáadáa ni? O ti fi bọ̀dà. O ti ti ga báyìí. Kò tiẹ̀ sáyè fún bàbá yín láti fi ń ṣàgbé òṣì tó fi ń ṣe káàkiri ni. As soon as tí bá ti san bills yẹn sìn, àjọ ń lọ lé ni. Okay? Gbogbo pípẹ́ wo ló ṣe wá sí nígbà? Ọlọ́run máa ṣàánú mi, mo máa ní fojú sunkún kẹ̀. Mo wá wá ṣe nǹkan báyìí o. Ẹ wọ ìgbàgbé ọ̀rọ̀ dáadé o. Ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ náà. Ṣé bóun lè lè ní tiwa òkè? Okay. Tó bá ti yá sí àjọ máa lọ lé. Okay? Jẹ́ kí n lọ sẹ́tù àwọn bills. Jinroju ráyè o, ẹ̀mẹ̀fà jana náwó ẹ̀ má rọgbà, mẹ́fà ìrìnrè bí hàn. Ayé kí mo ṣe jẹ́ tà lọ mí gbà kọ̀kọ̀. Gbogbo máa tó mẹ́lẹ̀ ṣá ètò bẹ̀ gbọ́kàn lólúwa. Jinroju ráyè o. Ayé lè gbogbo ọ̀tá kiri ìjẹun gbogbo máa tó bẹ̀rẹ̀ ta ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ bàrà ọ̀rẹ́ ayé lọ akọrin o akọrin Elédùmarè gbé wa lékè ìṣòro. Elédùmarè gbé wa lékè ọ̀tá akọrin o akọrin Elédùmarè gbé wa lékè ìṣòro. Elédùmarè gbé wa lékè ọ̀tá akọrin o akọrin Elédùmarè gbé wa lékè ìṣòro. Elédùmarè gbé wa lékè ọ̀tá akọrin o akọrin akọrin o akọrin Elédùmarè gbé wa lékè ìṣòro. Elédùmarè gbé wa lékè ọ̀tá Elédùmarè gbé wa lékè ìṣòro. Ọ̀kẹ́ báwo ni? Bí báyìí ló wà. Wà á ti chill. Ṣé o need anything? Well, if you need anything, let me know. Thank you. You're welcome. Jùmọ̀kẹ́ báwo ni? Fine, ma. Ṣé wàá kà? No, okay, ma. Fóònù tí màmá ló ń sìn lélẹ̀. And here is your SIM. Ẹ ṣé, ma. So in case tó bá ní anything, kò pè mí. Yóò kí n bẹ̀rẹ̀ rapọ̀. For anything tó bá need, jẹ́ kí n bẹ̀rẹ̀ rapọ̀. Fóònù tí mo fún ẹ yìí, má fi pe bàbá ẹ o. Mi dẹ̀ fẹ́ kí bàbá ẹ ní contact ẹ. O gbọ́. Ìgbọ́ tó bá fi pe bàbá ẹ, wàá rí ọdẹ ṣàjọ fún mi. Okay? Okay, ma. Okay. Okay, you tell them so. In case you want to get it, I'm still not phone. All right. Bye, take care. All right, ma. All right. Mọ́mì, ẹ dáríjì gbogbo nǹkan tí wọ́n ṣe fún yín. Tẹ́ ẹ bá ti wá wo láǹkọ̀ọ̀kan, ẹ wo láti condition tí wọ́n wà. Mọ́mì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run.
Wò má jẹ́ ǹtẹ̀, bàbá ẹ̀ ò ṣẹ̀ mí. Ṣé ó sọ fún ẹ pé òun ṣẹ̀ mí? Àjọ níjà náà kò ṣẹ̀ mí. Ìyá Ọlájùmọ̀kẹ́ jọ ẹ wò ó kàn jẹ́ kí Ọlájùmọ̀kẹ́ padà wá sílé kó máa wà pẹ̀lú mi nítorí ìgbà tí ò sí pẹ̀lú mi láti jọ yìí báyìí kò lọ déédéé nínú ilé jọ kó ro ọlá gbogbo bá ṣe wà tẹ́lẹ̀ ìgbà tó ń dùn jọ ṣàánú mi jọ. Kémi yọ̀ǹda Ọlájùmọ̀kẹ́ fún ẹ ṣé o fògùn sẹ́ni wá bá mi sọ̀rọ̀ ni mo ti yọ̀ǹda ṣẹ̀san fún ẹ náà after all aṣáájọ bí àwọn ọmọ wọ̀nyí ni. Ó yé mi pé àjọ bí wọn ni àmọ́ òkè kúlòkún rè bàbá ọmọ ló lọ́mọ. Dúró ń bẹ ọtí ẹ̀sùn pòwe so nǹkan tó ń ṣe kò ní pé kó má pòwe kí ni mo tẹ̀ ń dára mi láàmú fún náà bọ̀bọ̀ ìdá security ọ̀rọ̀ mi láwọn kìíní sí jàjàre ẹ kó ṣùkẹ́ bọ́tà báwọn náà sábà ti fẹ́ ẹ kẹ́rẹ́ ọ̀fẹ́ fún mi báyìí. ní sùúrù má fà mí. gbẹgbẹgbẹ bọ́tà ọjà ẹ bọ́tà akẹ́kọ̀ọ́ ní bọ́tà ẹ wọ́n ṣe pèsè lẹ́sẹ̀ tó kẹsẹ̀ lẹ́sẹ̀ àwọn lẹ́sẹ̀ má fọwọ́ kàn mí. àwọn oníranù ẹ bọ́tà akẹ́kọ̀ọ́ bọ́tà tí wọ́n tó bá lọ kíákíá tí wọ́n jáde. má fọwọ́ kàn mí. bàbá máa gbá etí yìí o. má fọwọ́ kàn mí. ẹ kó ṣì bọ́tà. Wọ́n sílé wọ́n jáde. Oh my God. Mo ti ń pe fóònù àtẹ̀kàn tí kò connect. Oh my God. Okay, tó bá dé, sọ pé mo bẹ̀rẹ̀. Okay, ó dàbọ̀. It's okay. Sorry, àmá bínú o. Mo fẹ́ sọ kọ́kọ́ tí mo observe ni. You see, láti ìgbà tí mo ti máa wá bí mo máa ń rí pé most of the time tí n bá wá o máa ń wà moody. Okay, that's okay, you are always lonely, and she could see any problem at all. No, nothing. I'm fine. Are you sure? Yeah, sure. I'm fine. Say, below Remy Ante, we are very good friends, as a very good one. So about any problem, you can always see me as a brother too. You know. No problem. Thank you. Okay. Anyways, to bad in Mubire. All right. Can you imagine? So enfin kí ni yẹn kọ́. Kí ni yẹn wà ní mọ́tò? Jẹ́ wà lọ gbà. And babes, àbúrò ẹ̀ yìí ọmọ gidi ni o, as in ọmọ dáadáa. Àwùjọ yìí wà ní. Má wo jù. Ó ṣe. Mo súnmọ́ bẹ́ẹ̀ o. Ẹnu ẹ̀ sọ̀rọ̀. Ṣé ọjọ́ náà ni wọ́n náà mo gbà bí? Mo bá yẹn. Mo gbà bẹ́ẹ̀. Èmi lẹ̀. Ẹ wo ètè mímú sọ yẹn o ẹ bá ń kìlọ̀ fún yín o ẹ bá ń kìlọ̀ fún kó dámọ̀ padà mo tún tọ́jú mi nìyẹn o dámọ̀ padà.
ẹ wo kí wàá gbọ́ tọrọ jẹ́ kí ìyá ọmọdé máa mú ọmọ ẹ lọ kó lọ tọ́jú ẹ kí ló ní lọ́wọ́ tó fẹ́ fi tọ́jú ọmọ ẹ tó ní dandan láàfin kó má mú lọ èèyàn máa gba kádàrá ni o ó dẹni tó fẹ́ mẹ́ẹ̀ tọ́jú ọmọ títí ẹ ó fi ní láti tó bá dọjọ́ ọ̀la ó fagídí borí bíi ẹ̀rọ tìbítà gbọ́dọ̀ sọ èmi sọ tèmi fẹ́ jẹ́ kó mú mi lọ tó bá tiẹ̀ lóun fẹ́ mú sẹ̀sán lọ ṣé kò yẹ kínú ẹ̀ dùn. ìyẹn ò lè ṣeéṣe tó bá dán wàá dán tán ni o ẹ wò ẹ jẹ́ sọ fún yín o ojú ló fọ́ o ọpọlọ mi sì gbé síbẹ̀ o má bá fa nǹkan tí ò tí ì rẹ̀ rí ẹ yẹ kó mo lágídí gan má bá fa gidi gan ni o. dáàdi o ti tún náà. gbígbé ẹni ẹsọ kò má fún sùúrù ẹ tí ò tó ní náà tó ń dènà dé ni àjẹkúnyà ló máa jẹ nítorí bá fojú ẹ rí wọ ló mọ à ń sọ fún ẹ tí ò ní ká gbẹnu sọhùn. sọ̀rọ̀ owó tó máa fẹ́ nu kiri bí egbò ojúgun ní ìgbọ́. ó já lọ o fọ̀nà bí wọn mi sọ pé kò yé mi dáadáa níbi níbo ní báyìí. wọn náà fà lọ́wọ́ ni. mo sọ fún ẹ pé kó máa sọ ọ̀tún àbòsí má máa sọ pé gbà báyìí má máa sọ pé gbà báyìí mọ́ ọ̀dẹ̀ ọwọ́ ọ̀tún báyìí ọ̀dẹ̀ oníbàárẹ̀ ló fẹ́ dání ọ̀dẹ̀ ló ń pariwo yìí agídí náà ni. Long for a night, blind by the past, all will be well. Cry me last, long for a night, blind by the cry, all will be well. I want you know me children, know me children. My sukuma ho, I want you know me children, know me children. My sukuma ho, I pull it back, Ayola just I pull it back, Ayola just cry me love, long for a night, blind mother cry. I will go out, Joe Sakuma, cry me love, go Sakuma, long for a night, another cry. I will go out, cry me love, long for a night, blind mother cry. I will go out. Ṣé 2,000 naira wọ́ mi? Ó tẹ́ mi manage for today kọ́lá máa dífá rẹ̀. tí bá sọ fún mi pé 2,000 tó wà lọ́wọ́ mi ó tó èmi àti dáàdì ń jẹun for good 3 days nǹkan. 2,000 naira ẹ̀yin méjì fúnjọ́ mẹ́ta ọlọ́run ní jẹ́ rírú ẹ̀ èmi máa ṣáàyè tèmi. tí ẹ dúró náà ṣẹ̀sán Jùmọ̀kẹ́ ń kọ́ Jùmọ̀kẹ́ ọ̀dọ̀ mọ́mì ló wà ń sè é. ó tó mà ní wọ́n ló jẹ́ ìrántí mo rí Jùmọ̀kẹ́. níbo ló ti rí? ìjọ ẹ̀ mo ń lọ sí ọ̀dọ̀ massive mo fẹ́ lọ ṣègùn mi mo rí Jùmọ̀kẹ́ nínú mọ́tò pẹ̀lú gáì kan tọ́jú ń lọ ṣé Jùmọ̀kẹ́ kọ́ lélẹ̀ ni nǹkan bọ́ ni ẹ̀mí ṣá. tí bá sọ fún mi pé àtìgbà tí mo ti rí Jùmọ̀kẹ́ kẹ́yìn sí i láti ìgbà tí mọ́mísí ti wá mú lọ́dọ̀ dáàdì nìkan. irọ́ ni o àtìgbà tí mọ́mísí ti wá mú Jùmọ̀kẹ́ ló ti rí Jùmọ̀kẹ́ last. ṣé mo kúrò rẹ̀ fún ẹ lánàá? ẹ wo ní time ẹ̀ka ìtàn máa lọ. This is really nice. I'm happy for you. Báwa náà ṣe rí nìyẹn. Nice. Nice? Come on. This place is awesome. Oh, thank you. Jumoke, I can't believe my eyes. Nǹkan tí wọ́n pè ní ọmọ wọn ní Ọládàgbọ́lé. This place is big. Anyways, ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ kí n sinmi. Pẹ̀lú mi o.
báwo ni everything? And daddy ńkọ́? Daddy wa, àmọ́ ọjọ́ tó bá dùn, àjọ máa ń bínú. Ibi tó bá dẹ̀ kúrò náà, a máa dákun délẹ̀ sùn ni. Àti wípé ìwọ náà jìnnà sí lédè ẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀. Gbogbo ìgbà lèmi náà máa ń rò ó. Ó tiẹ̀ tó ti dábì. Wọn ò lè má jọ ọ̀rẹ́ lẹ́nu. Jumi, sorry, who is this? Ẹ̀gbọ́n mi, same father, same mother, but ọ̀dọ̀ daddy ló ń stay sí. Ẹ̀gbọ́n ẹ̀. Yes. Bọ̀ báwo ló ṣe rí báyìí? Ó dàbí ẹni tí ìyà ń jẹ, bí ẹni tí òun jẹjẹ. I mean, he looks so dirty. Ṣó gbádùn? Are you alright? Bó ṣaléwá, ó ṣe wá bàjẹ́ ọ̀rọ̀ báyìí. Wá ti èso bí ẹni tó ní làákàyè, èèyàn hàn wájú òde ń bu lójú ẹ̀. Lẹ́gùn kan máa ṣe bí ẹni tó wà responsible. Orí ò pé. Kò ti máa ń sọ̀rọ̀ jù. Get out. Forofo. Wo ṣẹ̀sán wa máa lọ cause mọ́mí ò ní pẹ́ dé mi ò dẹ̀ ní láìkọ́ mi ìtẹ́ níbí báyìí wọ́n máa bínú ni. I will come and check up on you guys. Ṣé ti gbọ́? Mọ́mí kí dájú. All right. Kò ní sìn wá o. Òun ló Oṣogún bẹ́ẹ̀ ṣe. Ẹ ṣe mi ní sóòótọ́ ni. Àṣé ẹni tí ò ti tọ̀ láwòrì ni ó máa sọ wípé ibi tó rí dà ò sí tẹ́ òun lọ́rùn. Ẹni tó bá ti jẹ̀yà fún 20 ọdún tó bá jẹ́ gbádùn ọ̀sẹ̀ kan yóò gbàgbé wípé òun jẹ̀yà rí. Ilé ọlá, ilé tó dùn tó joyin lọ. Ṣùgbọ́n o, ṣé ó wá ṣeé ṣe kí nǹkan kan wà tí olówó ò ní tó sì wà lọ́dọ̀ ẹni tí ò lówó? Kò sí, àfi tí a bá ń tanra wa jẹ lókun. Ó dáa, jẹ́ n ṣàlàyé fún ẹ kó lè bá yé ẹ. Ṣórí, àpèjúwe olóṣì èèyàn ni bàbá yín jẹ́. Ṣórí èmi gangan tó ń wò yìí, èmi ni àpèjúwe ọlọ́rọ̀. Jẹ́ kí n wá bi ẹ́, kí ni bàbá yín ní gan tèmi ò ní? Kò lè sí ni. Èèyàn tí ò lówó kò ráyé wá o. Wọ́n sin àwa ta lówó wáyé ni. Téèyàn bá kú ní olówó, ó máa wù ú kó tún padà wáyé ni o. Ṣùgbọ́n ẹni tí ó bá tòṣì kú, my dear, ayé ò ní wù wá mọ́. Àbí kí ni àǹfààní ẹni tí ó wáyé gan-an tó fọ́ lójú? Etí ẹ̀ dì, ó tún yarọ, ó tún wá ní kẹ́lẹ́mìí ó má gbà. Tí ẹlẹ́mìí ò bá gbà ńkọ́, ṣé kò yẹ kójú ó tì ní? Wo jà, ẹni tí ò lówó kò máa ráyé wà. So ẹni tó lówó òun ló ráyé wá. Bẹ́ẹ̀ ni ọkọ mi, ẹni tí ó lówó òun ló ráyé wá. Wo ọkọ mi, bí ilé ayé ṣe rí nìyẹn o, and very soon gbogbo nǹkan tí ò tó bọ̀ wá ṣẹ́kù. Okay? Yeah, jẹ́ ká wọlé lọ. Gàrí mà tó. Gàrí ẹ̀ ti fẹ́ tán. Gàrí mọ̀ mọ̀.
kí n yọwọ́ kúrò nìyẹn. Ìrọ̀ òun kàn pé kí n jẹun tó ìtẹ́lẹ̀. Ó lè ìjàpá ọlọ́gbẹ̀wẹ̀ wọ́n kò sí bí arábà ó ṣe lè mọ́tò ẹ̀yìn ló máa tọ̀ bí o. àjẹ pápá ìbò ti jẹ́ ti jẹ́. Àdàbà jẹun kùn fẹ́yẹlé, òlófó jẹun kùn fáwòdì o. Èmi á jẹun kùn fọ́mọ mi o, ọmọ láṣọ. Bámúbámú ni mo yó kí mọ̀ bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé mi ń pọ́ ọmọ ẹnìkan kan bámúbámú ni mo yó kí mọ̀. Dádì. Kọ́mọ̀ bámúbámú ni mo yó kí mọ̀. Dádì lórí gẹ́gẹ́ fún mi gàrí. Dádì. Mo lọ sóko mo bóòlù oko oníwà àgbàṣù ọ̀rọ̀ iṣu kọ́ ló ń ṣe mí. Mo tún dẹnu igbó mo bóòlù ọdẹ sọ̀rọ̀ oníwà àgbẹ̀jà ọ̀rọ̀ ẹja kọ́ ló ń ṣe mí. Mo dé àbẹ́tẹ̀ ìgbà ńlá ní tèmi oníwà àmọ̀gùrà ọ̀rọ̀ ẹmu kọ́ ló ń ṣe mí. Mo dé búkà àwọn ọ̀rẹ́ mi ń ta ẹ ṣé o wọ́n ní ìwà jẹun ọ̀rọ̀ ebi kọ́ ló ń ṣe mí. Wá dé inú ilé mo bá Rónkẹ́ mi sọ̀rọ̀ wọ́n ní ìwà àwòrà ọ̀rọ̀ ara kọ́ ló ń ṣe mí. Olólùfẹ́ ní pàgà kí ló dé tó dórí kòtò. Mo bá kó mo bá ro ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ayé ló ń ṣe mí. Yàwá ó bá ó pa ó lọ́mọ aráyé o. Ó bá ó bù ú lẹ́sẹ̀ ẹ ṣé o ẹ ṣé o. Bó bá níyàwó ká bá ẹ fẹ́ o ọmọ aráyé o. Bó sì ní ká fi ẹ́ ṣe yẹ̀yẹ́ o lọ́mọ aráyé o. Èèyàn bí àparò lọ́mọ aráyé ń fẹ́ o. Ènìyàn bí àparò lọ́mọ aráyé fẹ́. Ẹ ṣé o. Ènìyàn bí àparò kò ní tán bẹ̀ o. Ènìyàn bí àparò lọ́mọ aráyé fẹ́. Ẹ ṣé o. Mo dúpẹ́. Ẹ ṣé. Bó bá ó pa ó lọ́mọ aráyé o. Bó bá bù ú lẹ́sẹ̀ ọmọ. Darling, màá fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ. Ọ̀rọ̀ ọ̀tún mi. Ọ̀rọ̀ dáàdì Jùmọ̀kẹ́ ni àti gbèsè ayé tó ń gbé. Gbèsè ayé wọn yóò wù mí. Àbí ṣé bá ṣe máa wù ọ̀rọ̀ náà rẹ̀? Kò sígbà tí mo bá rántí ọ̀rọ̀ ẹ̀gbọ́n Ayọ̀lá tí ò kì í bá èmi náà nínú jẹ́. Ẹni tó sọ pé ojú ò tí wọn ọ̀rẹ́ òun lójú ti ẹni yẹn gangan ní lójú ti ara. Sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọ̀ gbọgbọ́n ni
but ma try best mi láti assist mi. Maybe next month nǹkan tí mo bá ní ṣá máa lọ fún. ṣùtì ẹ̀mú nǹkan tó ń dùn mí jù ní gbogbo rẹ̀ òun ni tìyàwó ẹ̀ Ìyá Jùmọ̀kẹ́. Báwo ni wọ́n ṣe máa wà this heartless kò tiẹ̀ wẹ̀yìn wò kò bójú wẹ̀yìn kò tiẹ̀ wẹ̀yìn wò kò bójú wẹ̀yìn rárá mi ò fẹ́ mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin wọn kí ni nǹkan tó wà tọ́jú òrìrì kò lè fi ara pọ́n ẹ̀ sílẹ̀. ṣòro ìjọ tí mo lọ sọ́jà tí mo pàdé wọn àtọkọ mo sọ pé ẹni má jọ Dáàdì Jùmọ̀kẹ́ ṣòro tó súnmọ́ mi tí mo rí pé wọn my God mi ò lè máa sunkún ṣòro throughout ìjọ yẹn mi ò gẹ́ tara mi. Báwo ni èèyàn ṣe máa wà that wicked láti fi ọ̀pọ̀ ẹlẹ́kùn mara rẹ̀ bẹ́ẹ̀ yẹn and she is living large. Kọ́lọ̀ má pè sí wa níbẹ̀ wọ́n tó ti mú lọ sẹ́nu kó wá di ohun tí ò lè jẹ mọ́. Wo my dear tẹ̀ ń tó dé larí kọ́lọ̀ máa yẹ kó kàn wá èmi wọ́n ní rúùmù lọ nìyà. Let's go. Nígbà tí gba kádàrá mi mo ti gba ibi tí Ọlọ́run tò mí sí tàbí bá ṣe wáyé páàrí láàrí èèyàn ò lè yí nǹkan tọ́lọ́run bá ti tò padà tọ́lọ́run tò mí sí nìyẹn àmọ́ kinní kan tó kàn dùn mí ní ọmọ tí Florence mú lọ ó bá mi ibi tí ó dáa. Àdúrà lè máa gbà pé Christ tó ní ọ̀gbẹ́lẹ̀ Ọlọ́run olókun àtàgbà àti ìtọ́jú ọmọ ẹ̀ wọ́n sì tó bá jọjọ́ lọ àtọmọ ẹ bá wà òkè dáadáa ìwúlò tí iná ni. Èèyàn ṣáà lè gbẹ́kẹ̀lé yàn Ọlọ́run ọba lè máa gbẹ́kẹ̀lé tí wọ́n bá gbẹ́kẹ̀lé yàn báyìí àjẹkún ìyà ni ó jẹ á jẹ pálábá ìyà. Ọlọ́run ò ní ṣe tiwa níyà. Ṣẹ̀san kọ́. Ṣẹ̀san mo ránṣẹ́ ó lọ bá mi rà. Mo fẹ́ ìfọwọ́ bóyá change díẹ̀ yìí ẹ bá mi manage so wọn fi bí next month bí á kí oṣù yẹn tó parí màtúbà yẹn wá change díẹ̀. Kí ni gbowó kí n gbowó lọ́wọ́ ẹ̀ aláìda ẹ̀ èmi ò fowó ẹ o mi ò fowó ẹ fọwọ́ mọ́ àbí kí ló fà pé kó máa fún mi lówó láti yẹjọ́ ètò tó ṣẹlẹ̀ sí mi kí ni ìyàtọ̀ wà àti Florence báyìí tó kàn déédéé fi mí lẹ́ ǹjọ́ wo ló ti fojú kàn mí gbẹ̀yìn wá débi ó ní kí n gbowó èmi sẹ́yìn kí n pa mí mi ò fowó. Ẹ̀gbọ́n ẹ ní sùúrù náà kí lè mí báyìí pé kí ni ìyàtọ̀ èmi àti Florence kí ló bá yẹn dé náà at least mo fún yín lówó kẹfì ó ìra nǹkan sílé o mean anything now. ìyàtọ̀ mi ò rí wà láàrin mi ṣé kí ló mú ẹ débi tó sọ pé tó fi rò pé owó ló kàn tó máa fún mi ṣé mo tọrọ owó àbí mo kọ ọ̀wé sí ẹ pé ebi ń pa mí o mi ò lóúnjẹ jẹ àbí kíní kan ṣe mi pé jọ̀wọ́ mú ìwà wá fún mi lówó ni èmi ò fowó wọn kó owó ẹ lọ mi ò fẹ́. Ẹ̀gbọ́n Ayọ̀lá ọ̀rọ̀ yín yé mi àmọ́ kì í ṣe ibi tí ẹrù lọ ló gbà o ṣe rí tẹ́ ẹ̀ bá rí mi láti jọjọ́ yìí èmi náà láwọn kan tí mò ń ṣe òun ló ta èmi dáhùn síbi kan ó kéjú gbogbo ẹ má bínú ṣẹ́gbọ́ ẹ má bínú ẹ gbà. mi ò fowó ẹ kówó ranù kówó ẹ lọ mo ò fowó ẹ ebi pa mi ni àbí ebi pa mi mo ń jẹun àbí bó ṣe rí mi mo rà bẹ́ẹ̀ tí à ń jẹ ìyà jẹ mí o ìyà jẹ mí mo lè má ìran ìyà jẹ mí mo ń jẹun bó tẹ̀ jẹ́ pé jẹun tó rí ni mo ṣáà ń jẹun ó dẹ̀ tẹ́ mi lọ́rùn mo mú ẹ lọ. ẹ láàgì mọ́ mi lọ. ṣé kí n máa lọ lẹ́yìn sọ́nsìn àbí kí n bọ́ta kí n lọ. jáde tó bá jáde màá bèèrè lọ́wọ́ Ọlọ́run pé ohun tó ṣe mí kó fi ṣèwọ náà. o tó gbélé ìnà àwọn ẹ̀gbọ́n tí wọ́n fún lórí kẹfìrì àkọsílẹ̀ kò tó gbó eku bí àṣẹ fún mi náà. o ti lọ ìgbà máa ní kọ́ ló ń ba mẹ́sẹ̀ náà kúrò mẹ́ kó méjì kí wọ́n lọ kò mẹ́ kí wọ́n lọ kú dàrú. ọ̀làjà ẹ̀ mo tàbí tó mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ mo sọ pé àjẹbí àgbo mo kọ̀wé pé ebi pa mí mo lè má yọ ètù àwọn ebi ò pa mí mi ò pa mí oníranú òsì kó owó fò ó lówó fò àtàlù mọ́ ní tó wà bẹ̀rẹ̀ yẹn
owó sọ̀rọ̀ tó máa fi hàn. Bébì, irú lóhùn tẹ̀lé ìgbà tó ń lékè ní ẹsẹ̀ tó pọ̀ lọ́dọ̀. Ṣé o níbi lè pe ẹ̀gbọ́n Ayọ̀lá wọ́n mi lé ní dẹ́dùn mi náà? Mo lọ sílé ìnáwó pé kí n tiẹ̀ lọ fún wọn lówó wọn fún yẹn oúnjẹ sílé. Ṣé ọ̀pọ̀ ẹ̀gbọ́n yẹn kò sí mi lọ́wọ́? Sọ́dún sọ fún mi pé owó tí mo wá fún wọn owó òṣì owó ìbànújẹ́ kan. Ẹ ṣẹ́jú ẹ̀ ìwọ ló fà. Tó bá ní kí n lọ sílé lọ kí ni fún ọkọ̀ bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Frustration mi ṣe ìgbọ́n yẹn. Èèyàn ní máa jẹ́ káríkà padà sí burúkú. Àpàdà sí burúkú kí ló tóbi kó wá gbọ́dọ̀ ṣe wà. Tí ẹ bá wà ní position bọ̀dá yìí, máa mọ̀ pé wọ́n ṣe iná ìjọ lábẹ́ aṣọ. Òun ní bí lọ ṣó ṣàlàyé ọkọ̀ pọ̀jù. Jẹ́ ká lẹ́nu tó fẹ́ sílé díẹ̀. Bá tó ṣe díẹ̀ tó pẹ̀lú fojú ẹ̀ múra. Tó náà sùn náà. Kì í tún lọ sílé àbí? Ó máa padà lórí. No. I can't. I can't deceive you. I'm your wife. I'm here to support and advise you. Okay, order. Okay, let's do it this way. Yeah, she buy you that one sing it with film. So go together. Only when so that's the name of it. Seriously. On vision is Don't worry, only I'll cook for you. Why you come better cook? You see, I'm gonna use this against you. Tó bá ti ṣe oúnjẹ fún mi lọ́jọ́ kan, I'm gonna use this against you. Yes. I am the emperor, you know. My name. Man tó wẹ̀. Afọ́jú ni o. But trust me. As in. Kí ló fẹ́ ṣe? No, fẹ́ gbé mi lọ. Ó já máa lọ, má fi yẹn dá wa dúró náà. Bóyá tó bá ti ń bọ̀, tó bá tún rí wọn, lè máa gbé wọn, já máa lọ jàre. Ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ náà. Ó já máa lọ. Okay, I'll go do. Just that moment, my man, she jump now, joints and all that. Tó bá kọrin báyìí. Back to what we're saying, ó ní pé máa sún jẹ fún mi. Yeah, so I can't wait. Alright, don't worry. I promise you one. Should man tomorrow, sorry. Oh, baby, can we just go? Can we go, please? So, let me just somewhere. Okay. Alright. Every time today, we have to another. But I'll come out. Okay. Stop. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mo rí Ṣẹ̀san àti dádì lẹ́ni. Oríṣẹ̀san àti dádì, kí ló wá ló ṣẹlẹ̀? Bó tí mo fi wọ́n sí tẹ́lẹ̀ náà ni mo tún bá wọn. In fact, wọ́n tún wọ́n oṣù ti tẹ́lẹ̀ lọ. Mọ́mí, ẹ ní láti rí bí wọ́n ṣe ń tọrọ owó lójú títì. Wọ́n tún dọ̀tí, òjò tún wá pa wọn. Ok, ṣé kò tó wá pa ẹlẹ́kùn nìyẹn ló wá ń ké bí bébì? Wọ́n ń ṣayé tiwọn, àwa náà máa ṣayé tiwa, ok? And very soon, àwọn náà máa change. Ok, ọkọ mi, ó dá má sunkún mọ́. Mọ́mí. Ṣé mo fìyà jẹ ẹ́ ni? Àtìgbà tó ti débí báyìí, gbogbo nǹkan tó fẹ́ ni mò ń ṣe fún ẹ náà. Mo ò dẹ̀ ní jẹ́ kíyà kankan jẹ. Wo náà wò, tó bá fẹ́ jáde ńsìn, driver máa gbé ẹ jáde. Aṣọ tó bá wù ẹ́ ló ń wọ̀. Gbogbo nǹkan tó ní ni mò ń ṣe fún ẹ náà. Mọ́mí, mo fi Ọlọ́run bẹ̀yìn. Nígbà help Ṣẹ̀san àti dádì. Ipò tí mo bá wọn yẹn kò bójú mu rárá. Mọ́mí ẹ jọ̀ọ́. Ok. Ṣé kò tó fẹ́ nìyẹn? Má kí mo so. Ok? Everything is good. Blind man don't cry, I will be well. Afoju no me do cry me lost, yeah. Long for enough. Blind man don't cry, I will be well. Ẹni sùn, ẹ má bínú pé mo dá ọ̀rọ̀ mọ́ yín lójú. Ṣẹ́gbọ́n,
nígbà tí mò ń gbàdúrà Olúwa fi àwọn ìṣípayá kan hàn mí ṣé ń gbọ́ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní ọ̀la ọlọ́la yìí wọ́n ní kẹ́ ẹ ní àwẹ̀ ọjọ́ méje kẹ́ ẹ bẹ̀rẹ̀ láti ọ̀la ọlọ́la tá a fẹ́ lọ mú yìí Ọlọ́run fẹ́ ṣe àwọn ìyanu kan ní ìdílé yín kò dẹ̀ ní pẹ́ ìyanu tó jú àárí tẹ́nu á sọ ọpa ẹ̀ ni ṣe ti gbọ́ mi ẹ gbàgbé kẹ́dẹ̀ fi ìṣọ́ òru náà tẹ́ǹdì ṣe ti gbọ́ ẹ ṣe kí akẹ́kẹ́ bẹ̀rẹ̀ lọ́la ọlọ́la yìí. Bá mi dárí jùlọ báyìí náà. Condition tó wà yẹn, ìyàwó kan akọ̀rọ̀ fọ́kọ̀ dàbí ẹni tó ń fi ìnira lórí ayé. Ẹ wò ó, bọ́dà mú ìwà ọ̀rọ̀ yín ò ṣe é lò. Bí kò rí pé ìbágbépọ̀ láàrin mi àti ẹ̀kọ́ lọ́gbọ́. Ó ní mo ṣe kọ́ sílẹ̀ ni mo ṣe wá nǹkan mi ṣe. Ẹ̀yin náà rí ìgbà tí mo fi sílẹ̀ sí. Ẹ wá bí nǹkan tó lọ́wọ́ bá ti ṣe fún sí. Mo lè fẹ́ kí máa bá a parí ìjà lójoojúmọ́. Wà á lè ti sún mi. Torí ẹni tó bá ní pé ọ̀rọ̀ yìí méjì kò dín nítorí ìpàdé. Nǹkan ṣáà ni máa wò ó kí láì pé díẹ̀ máa gbọ́ pé ìyẹn. Pé tí èrò tó wà láàárín ẹni méjèèjì. Sí Florence. Tó bá rí bẹ́ẹ̀ o máa jábọ́ lójú ẹ̀. Ó dáa mo ti gbọ́. Ọkùnrin wa máa wà nǹkan ṣe sí. Ẹ má wọrí fọkàn yín padà. Ó máa wá nǹkan ṣe sí Paul. Mo láti ṣe ìta sí nísinsìnyí. Sista mi, tó tọ́nà bá yín sọ, ìgbà tí màá rí ṣẹ̀san, omi fẹ́ máa jábọ́ lójú mi. Although mo ti ní mo ní dá sọ̀rọ̀ yẹn àtọkàn yín mọ́, but ọ̀rọ̀ ọmọ yín lélẹ̀, you need to take action. Okay, ẹ má worry. Màá ṣàtúnṣe lórí rẹ̀. Florence. But promise don't. Fún mi nígbà díẹ̀ tí bá débi ọ̀túnla màá wá bí mo ṣe máa wá fún ẹ jọ kò sóògùn kankan báyìí ọlá pé àwọn ọmọ òsì nítòsí báyìí kò sí ẹni tó máa bá mi jáde òun ló fà á jọ ìyá mi má bínú. Bàbá ṣẹ̀san kò dá bẹ́ẹ̀ sí ìsìn yìí bí ẹ ṣe máa ń fò ní dóní tẹ́ẹ̀mọ̀ ọ̀fọ̀ ládọ́là nù kò dá báyìí gbé bẹ́ẹ̀ ṣe ń gbà lọ́ọ̀ bẹ́ẹ̀ ṣe gbà lọ́ọ̀ mi tẹ́ ẹ̀ sanwó gbogbo oníbàárà bá ń ṣe kò ní sígbà kankan lórí mi mọ́. Ọlọ́run ní jẹ́ kí wíwẹ̀ fún àánú tẹ̀ ṣe ẹ̀ náà Ọlọ́run àṣà náà ẹ̀kọ́ fún mi ní dídọ̀ tó yà ní ọjọ́ àgbẹ̀jọ́ pé tí máa ń ti rìn kiri díẹ̀ àrùn owó sílẹ̀. Ọlọ́run kò tẹ́ wà lẹ́yìn jẹ́ lọ́ọ̀ mi tí ò bá jẹ́ bẹ́ẹ̀ gbàdúgbàdú yóò gbowó àgbàdo lọ́wọ́ àwọn méjèèjì. Hello. Yes. Mọ́mí ní kí n gbowó rice tẹ́ra lọ́wọ́ àwọn. Mọ́mí ìwọ ń bẹ̀. Mọ́mí Lékan. Màmá Lékan. Ó dáa ẹ sọ pé kán fún mi di ìrọ̀lẹ́ màá wá mo ṣe máa ránṣẹ́ sí wọn. Wọ́n ti ní tẹ́bà ti fún mi kí n má wá sílé o àfi kí n gbà wá. Ìjọ owó tó gbà wọ́n tán ti jẹ̀wọ́ náà ni. Ó ti tóṣù kan sìn. Wọ́n yẹ yìí lówó lóṣù kan èmi oṣù kan àbọ̀. Bàbá ṣẹ̀san ó fi hàn gbangba pé ayé gbèsè lẹ́wà. Kí ló há yín lẹ́nu ṣé wọ́n parọ́ mọ́ yín ni afọ́jú tó dẹ̀ ń ta rọ́bà lọ́rọ̀ yín ẹni tó máa sọ dídà bí ń ṣe dà ló ń wá. Ó máa ń san gbèsè mi ní ìmọ̀ láti san di dandan. Rárá o wọ́n ti ní tèmi ò bá ti gbowó wá lọ́wọ́ yín lẹ́nu kí n jókòó tì yín. Ọjọ́ máa lọ gbọ́dọ̀ bá pé wọ́n rí san kẹ́lẹ́bì tó gbà wọ́n sanwó rẹ̀. Bàbá ṣẹ̀san ọjọ́ wọn tẹ bá tún gbégbá báárà déwájú ṣọ́ọ̀bù mi ní tí wọ́n ṣe fún yín ẹ̀ nígbàgbé láíláí. Ẹ gbọ́ pọ̀ wọ́n yín ní ìjà náà. Má pọ̀ pa lọ́wọ́ mi o. Má ṣe báyìí ìjọ fún àgbọ̀ pa. Primal love, long for a night. Primal class, Awubuwa Afoju. Primal love, long for a night. Primal class, Awubuwa.
Afọjúnà mi jẹrẹ nù mi jẹrẹ. Má sunkún mọ́ o. Afọjúnà mi jẹrẹ nù mi jẹrẹ. Má sunkún mọ́ o. Ẹkún lè pẹ́ délẹ́kùn. Ayọ̀ lájà sí. Ẹkún lè pẹ́ délẹ́kùn. Ayọ̀ lájà sí. Cry my love. Long for a night. Long for a night. Like not a cry. I will be well. Jọ̀wọ́ kò sẹ́kún mọ́. Cry my love. Kò sẹ́kún mọ́. Long for a night. Long for a night. I'm not a cry. I will be well. Cry my love. Long for a night. Cry not a cry. I will be well. Ọ̀rẹ́ gbà ṣòro tí mo fẹ́ kó ń ṣe torí ti ẹ torí ọmọ ẹ tó wà lọ́sípítù ni kó ń ṣe torí ti ẹ because tí n bá wo ìwà ẹ wọ́n pẹ̀ ni ò lè jẹ́nu owó mi ṣe owó tí mo lẹ̀ fún ẹ tó bá wẹ̀ kó lọ fi tọ́jú ọ tó wà lọ́sípítù tó bá dẹ̀ wẹ̀ kó fi ra jìtá kó máa play music kó sọ ẹ di Steve Wonder problem ti ẹ nìyẹn and ìwọ school ló wà sí. mo ti parí ṣe stream fẹ́ ṣe jam sí. kí wàá ló ṣẹlẹ̀ kò sówó. owó náà ni kò sówó ni ìwọ ọ̀rẹ́ mi ò ṣe ọlọ́ àdásọ̀rọ̀ tiẹ̀ náà. nígbà tí owó wà lọ bàbá yín wọ́n á ṣe ọ̀rẹ́ ò ṣe mí. Hallelujah sir. Hallelujah. Ẹ sà mo ní kí wọ́n ṣàlàyé àwọn nǹkan fún mi sà. Lórí ọ̀rọ̀ ìyanu tó ní máa ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ keje. Mo ní ìṣàlàyé fún mi nínú tí rí àmì kọ̀ọ̀kan sà. Ọlọ́run kì í sọ ohun tí ò ní lè ṣe. Màá fẹ́ kẹ́ ẹ ní sùúrù dáadáa. Torí ohun tó lóun máa ṣe yẹn ó máa ṣe. Màá kọ́ fẹ́ kẹ́ ẹ fúnra ẹ ṣe kí ni kẹ́ ẹ ní sùúrù kẹ́ ẹ dẹ̀ máa retí tó máa ṣe. Then àwẹ̀ yín ṣe ń gbà ṣá. Mo ń gbà sà. Bẹ́tà. Ìṣòro ti bí ń kọ́. Mo ṣe sà. Ok, ẹ má wọrí. Ṣẹ́ni tó lóun máa ṣe yẹn èèyàn ní sùúrù á ṣe torí kò ní sọ tí ò ní lè ṣe. Ẹ jẹ́ n gbàdúrà fún un. Jọ̀wọ́ Jésù Kristi. Michael ní bàbá olóòrò ọ̀fẹ́ gba ọ̀pẹ ọ̀rọ̀. Sókó ló máa ṣe láyé ọ̀rọ̀ rẹ̀ ṣe fún. Ó lè wọ̀ pé ọ̀rọ̀ Jésù lọ. Ayé ọ̀la gbọ́mọ mi síta fún mi. Gbọ́mọ mi síta fún mi. Mọ́mí gbọ́mọ mi síta fún mi. Ajọ́ ọ̀la lẹ́yìn ni gbọ́mọ mi síta fún mi. Ayé ọ̀la fún mi lọ́mọ mi o. Tí bá ọmọ mi ò ní fún mi báyìí lẹ́nu. Gbọ́mọ mi fún mi. Mọ́mí kí ló ṣẹlẹ̀ mọ́mí kí ni nǹkan tó ṣẹlẹ̀? Olúwa dúpẹ́ lọ́yà yín lógo fún ọ̀gá tí ẹ ṣe. A dúpẹ́ fún oore òfin fún wa. Tẹ́kí lè jẹ́ ká wà níwájú yín ní pé ẹ tiẹ̀ tí wá fún wa ní oore òfin àti gbàdúrà. Kò máa ń ṣe pé àmọ́ ń ṣe. Kò ń ṣe pé mímọ̀ ń ṣe wa ni. Àmọ́ oore òfin la rí gbà. Bàbá ìwà gbọ́pẹ́ wa gbà yín wá. Àmín Jésù. Lórí ọ̀rọ̀ dájú wa ni Olúwa ìwà gbọ́pẹ́ wa gbà yín lórí wọn. Àmín Jésù. Olúwa ìwà ṣẹ́gun lórí wọn. Àmín Jésù. Ẹ̀yin ṣàṣọ́nù ọ̀rọ̀ yín. Ẹni ẹ̀yin yóò wà pẹ̀lú wa nígbà tí àwa ò bá lérò. Olúwa ẹ wá wà pẹ̀lú wa. Àmín Jésù. Bàbá ní wákàtí gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ ga
kí gbogbo ayé lè Olúwa ẹ wá wà pẹ̀lú wa Olúwa ẹ wá wà pẹ̀lú wa Olúwa ẹ wá ṣẹ́gun fún wa Olúwa Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ó lè lè wá ṣàánú fún wa ó lè wá ṣàánú fún wa ó lè ṣàánú fún wa àánú yìí la tọrọ Olúwa àánú yìí la tọrọ ó lè ṣàánú fún wa. bàbá bó jẹ́ ẹ̀ṣẹ̀ ló ń fa èyí Olúwa wá dárí gbogbo ẹ̀ṣẹ̀ jì wá Olúwa wá dárí ẹ̀ṣẹ̀ jì wá kó ṣàánú fún wa Olúwa àánú yìí la fẹ́ a ò fẹ́ kọ́ mi látọwọ́ ibi kò ṣe àánú Olúwa ẹ wá ṣàánú. Father, give us the grace to carry on. Father, I beg you for your mercy. Father, have mercy upon us. Father, have mercy upon us. Father, look into our matter, oh Lord. Father, forgive our sin. Forgive the sin of our forefathers. This is what we're suffering for. Father, forgive us. Olai darijiwa. Olai darijiwa. Olai wa shanu fún wa. Olai shanu fún ìdílé yìí. Olai shanu fún wa. Olai shanu fún wa. Olai darijiwa. Olúwa ẹ ṣàánú fún wa Olúwa ẹ ṣàánú fún wa Olúwa nílé lóko nílé ìlú wa ṣàánú fún wa ṣàánú fún nádì wa Olúwa ẹ ṣàánú fún wa a ò fẹ́ kàn mí lọ tọmọ bí kò ṣe àánú Olúwa tó bá tẹ̀ wá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ló ń fa èyí Olúwa wá dárí ẹ̀ṣẹ̀ wa jì wá Olúwa má wo tẹ̀ṣẹ̀ wa nítorí bá ní kó wo tẹ̀ṣẹ̀ gan bó ṣe ṣe kó má tẹ̀ dáríjì wá wá torí pé tí wọ́n bá ní kó máa sàmì ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó máa dúró Olúwa wá dárí ẹ̀ṣẹ̀ jì wá wá dárí ẹ̀ṣẹ̀ jì wá wá ṣàánú fún Ọlọ́run wá ṣàánú fún Ọlọ́run torí pé ṣe lànú ìdúró torí pé ṣe lànú ìdúró torí pé ṣe Borí rẹ̀ sókè láàrẹ̀ torí ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ Ọlọ́run sọ ní ọ̀rọ̀ rẹ̀ pé ayọ̀ máa bọ̀ lówùúrọ̀. Ayọ̀ máa ń bọ̀ lówùúrọ̀ ayọ̀ máa ń bọ̀ lówùúrọ̀ ẹkún lè pẹ́ títí dalẹ́ ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Daddy, ọ̀rọ̀ tó gbé mi àti ìyá mi wá mi ò fẹ́ kẹ́ fi ọyẹ pẹrẹ mú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n Yọ̀lá mi ṣé bí wọ́n ṣe ń bá láìfún wọn ẹ̀ báyìí Daddy tẹ̀yìn ẹbí bá jókòó tẹ̀ bá dá sí ibi tó máa padà end life wọn sí Daddy wọ́n máa padà fi wọ́n bú wa ní o. ṣe rí ẹ ṣé mo dúpẹ́ gan mo ṣe mọ̀ pé bẹ́ẹ̀ dìjọ́ ń gbàdúgbò báyìí ẹ nífẹ̀ẹ́ ara yẹn ni tìyín náà ò ní bàjẹ́ ó yẹ kẹ́yìn náà mọ bọ̀dá tẹni ládùúgbò pé alágídí ni kì í gbọ́ kì í fẹ́ kì í gbà ní tó bá lóun fẹ́ ṣe yẹn gan tinú ẹ̀ ló máa ṣe mo dẹ̀ ti dábọ̀ kíní títí kó tó di pọ́rọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo àwọn fámìlì láti pè káwọ́ ọmọ tá a fi jẹ́ èébú ló ń bú wa kò sí bá a ti sọ tó pẹ́ láwọn ẹbí tó kù ó bú wa kò sí nǹkan tí ò fi wá wí tán oníkàfílẹ̀ kan jẹ́ kó ń ṣe tòwó nǹkan kan bẹ́ẹ̀ àwọn náà bá wù ú nínú pé àkú lè farí lẹ́yìn olórí tí wọ́n bá ní kó wa ká lọ ṣe nǹkan bá gba àní rí làánà ṣe ń wòran o. Daddy ṣẹ́ni tẹ́ bá wá ń rò pé wọ́n sọ̀rọ̀ sí yẹn ẹ fẹ́ kí nǹkan bàjẹ́ Daddy tí ìdí bá bàjẹ́ bọ̀ tóbi ìdí ló máa dà ṣẹ́rí èmi tí mo jókòó pẹ̀lú yẹn ti bú mi dáadáa ìyàwó mi náà wọ́n ti bú mi dáadáa ṣùgbọ́n a ní wo ti bú yẹn lára wa ẹ jẹ́ ká wo bí nǹkan ṣe máa dà ẹni tó ń fọ́ lójú tó ń tọrọ bára káàkiri Daddy ẹbí ni wọ́n fi àìdíà sọ̀rọ̀ sí o. ẹ ò ṣẹ̀ṣẹ̀ rí Daddy èyí tó ti wà ṣáàjù tó terrible nínú gbogbo ọ̀rọ̀ yìí ni wípé látìgbà tí ìyàwó wọn ti lọ mú ṣẹ̀san kúrò lọ́dọ̀ wọn tẹ bá rí ọ̀pọ̀ ayọ̀lá àánú wá ṣe wọ́n yẹ ká wá bá ṣe máa ṣe bọ́kọ mi ṣe sọ yẹn yẹ ká wá bá ṣe máa ṣe sà ẹjọ́ sà. ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́ lọ́wọ́ àtúntì náà ṣe ìtẹ́ wa sọ yìí màá tún wá pé àwọn ẹbí tó dúkù àní dáadáa òun nìkan àti wàá mọ̀ràn bá tún máa gbọ́rọ̀ ẹ̀gbà ọ̀rọ̀ wa sọ̀rọ̀ àwọn ẹ̀yìn nìkan gbogbo ọ̀nà tẹ́yìn náà bá mọ̀ pé a lè rìn lórí ọ̀rọ̀ ṣẹ̀san nìkan wà ó mọ̀ pé lágbára Ọlọ́run ní bí ọkà sùkúù bá àná sí ìrìn lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́
ẹ ṣe gan sa ẹ ṣe àdúgbò bẹ́ẹ̀ ká gbé yìí ẹ ṣe gan sa ó dà ó sa all right sa. bó bá ti jẹ́ sá ókè sá. kí ló dé tó òun tó ṣẹ́jú. mo kàn ń ronú lórí lifetime level sí i mo fi ń compare lórí èyí tá a lè tẹ̀lé. so báwo ló ṣe rò sí. àìsàn ńlá ní kí ẹ máa lò ó àti wípé ó dàbí ìgbà tó bá sùn wá sáyé o àbí ká tẹ̀sọ́ wípé wáyé wá wò lọ. bẹ́ẹ̀mi náà ṣe rò níyẹn nígbà tí mo kọ́kọ́ débí báyìí. ta ló fi máa pèkè dáàdì báyìí. wo àwa la fi dáàdì sílẹ̀ o I'm very sure wípé Ọlọ́run ò fi dáàdì sílẹ̀. All we have to do is to just pray for him and mo believe wípé Ọlọ́run máa ṣe ìyanu. àdúgbò náà ṣe ìyanu àdúgbò náà ṣe ìyanu. bóyá náà jọ. It's nice meeting you too. Same here. You know, I've actually heard so many good things about you. So that's cool. So, Baoni, how do you cope, or how are you coping with your mom's business? Wow, although it's not easy, but we're coping. You know, I told you, Mom said we should manage this place together, but she more fashion sense me and all. So I'm still thinking about it. You see, like I said earlier, òbí tó bá fẹ́ ìlọsíwájú ara ẹ̀ àti fún ọmọ ẹ̀ tó bá ṣe business kan ọ̀nà business yẹn á máa fi wọn ọmọ ẹ̀ so that even tí ẹni ẹ bá dàgbà tó bá débi àgbáre àwọn ọmọ ẹ̀ wọ́n á lè carry on pẹ̀lú business yẹn that's not a simple secret to success tó bá fi ọ̀nà ṣe ọ̀nà kan tó ń ṣe tó fi àwọn ọmọ ẹ̀ and then before you know it a big empire àti iná nìyẹn. It's really nice meeting you. Good to meet you. Yeah. Good to meet you. All right. So are we leaving now? Oh yeah, sure. All right. All right, Later. All right, take care now. Okay. All right, bro. Yeah, see you soon. Yeah. Báwo ni? Dáadáa ní sá mo kàn ní kí n wá wò yín ni pé báwo lẹ ṣe ń kó. Mò ń kó pọ̀ ọlọ́run kú wà pẹ̀lú wa ó ń tọ́jú wa náà ṣe mọ̀ màálùú tí yóò níwò ni ọlọ́run bá ló ń ba lé ṣinṣin ṣé ò ń gbúrò rẹ. mo ń gbúrò ẹ mi náà ń gbúrò ẹ a ṣe sọ̀rọ̀ lánàá oúnjẹ ni mo ní kí n bá yín gbé wá. ó mà ṣe. favourite yín gan ló wà ń bẹ. ó ṣe ọlọ́run àtọ́jú wọn náà ẹ bá mi gbé sí ẹgbẹ́ tí àtọ́jú kiri yẹn lọ́wọ́ tún. ok apọ́tù ní gbé sí sáà. alright ó ṣe o ẹ take care sir máa wá dàrọ ẹ. ọ̀dà ó ṣe o kò tọ́jú mi o láwọn àpẹẹrẹ náà.
Bọ́lá bí Bọ́lá. Ó dé ní sùúrù kó tẹ̀ gbọ́ rẹ̀ nínú. Báwo ló wà lẹ́nu tó fẹ́ sọ? Dá mi lóhùn. Mo lọ́rọ̀ òun ló wà lẹ́nu tó fẹ́ sọ. Mo rí ẹ tọ́nà mo dẹ̀ mú ẹ dáadáa. Ṣé mi àti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ lé ni? Àti kékeré lèmi àti ẹ ti ń ṣọ̀rẹ́ bọ̀. Ọkọ ẹ̀ àtọkọ mi bí ẹ̀gbọ́n àtàbúrò lọ́ṣọ jẹ́. So kò sí àwùjáre kankan tó fẹ́ sọ. Yes! Èèyàn burúkú ni ẹ́, ọ̀dájú ni ẹ́, èrò burúkú dẹ̀ ló wà lọ́kàn ẹ̀ bó ṣe wà yìí. Ó jẹ́ kí n sọ fún ẹ o, ojú tó ti mọ́ ni rí kò lè sọ pé òun ò mọyàn mọ́. Kí ló dé tó pọ́n mọ́ ẹ lára báyìí? Òun ni ẹ sìn, ìwọ wà nínú gbádùn. Àbí bẹ́ẹ̀ kọ́, òun ṣe bó ṣe wọ̀n ẹ́. Ó dẹ̀ fi ọkọ ẹ lẹ́ nínú wàhálà, nínú ìṣòro. Èèyàn burúkú ni ẹ́. Ó dẹ̀ ń ṣerú nǹkan bẹ́ẹ̀ fọmọkùnrin yẹn. Àwọn ọmọ tó ti jẹ́ pé òun ló tún fi ṣojú kejì. Ó tún lọ mọ́ àwọn ọmọ yẹn, ó tún lọ kó wọn kúrò lọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ mọ́ condition tó wà. Wọn kì í ṣe bẹ́ẹ̀ o, jẹ́ kí n wá sọ fún ẹ. Ọ̀rẹ́ mi dà mí, èmi náà dọ̀rẹ́ mi padà. Ọ̀dàlẹ́dí méjì nìyẹn tó bá lọ ṣe àtúnṣe. Tí ò bá lọ ṣe àtúnṣe, èmi àti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Nínú ọ̀rọ̀ ìmọ̀ abẹ́ wọ. Kí ló dé náà? Bọ́ Abímbọ́lá, ọ̀rọ̀ yìí kò tó yẹn náà, ó ti ń pariwo náà. Kò tó jà láìmí àti ẹ. Ṣé mi àti ẹ níjà ti tẹ́lẹ̀? Ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ, kò dẹ̀ tí ì síjà rárá. Ìjà ó ti bẹ̀rẹ̀ o, torí nǹkan tí máa bẹ́ẹ̀ pò. Tí ò bá lọ sí nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ, máa jẹ́ kí àwọn ayé kọ́ gbọ́n nǹkan ta sí tilé fi jó. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, máa yẹ káwọn tó wà ń gbòòrò kọ́ mọ̀ nǹkan tó ń lọ. Ẹ̀ka. Sísá mi, kí ló ṣẹlẹ̀? Owó má dá lóhùn, ọ̀rọ̀ tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ló ń dá sí. Ìyẹn lèmi fẹ́ máa. Sísá mi, ṣé báwo ṣe fẹ́ kí n pa sí fún ọ lọ́wọ́? Àbí tó sọ pé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe tí lè fi jó gbogbo ayé ló máa mọ̀. Ẹ̀gbọ́n, mo kí ló ṣe yín? Kí ló ṣe yín? Ẹ̀gbọ́n, kí ló ṣe? Ẹ̀jẹ̀ ní pọ̀ lẹ́nu náà. Ẹ̀gbọ́n, ẹ ti ẹ̀ bá mi sọ̀rọ̀ kí nǹkan tó ṣe yín gangan náà? Ẹ ló ṣe sán. Ẹ̀lẹ́ níbo ló wà? No. Ẹ̀mú wà kó dákẹ́ sí. Nígbà tí mò ń gbàdúrà, Olúwa fi àwọn ìrìn àjò kan hàn mí nípa ti arákùnrin. Nínú ìrìn àjò mo rí pọ́n ti tọwọ́ bọ àwọn ohun àjèjì kan. Tó dẹ̀ pé nígbà tó máa fi hàn mí mo rí traces yẹn ó dọ́dọ̀ yín. Pẹ̀lú mi sà. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ òye mi, báwo lọ ṣe ìrìn àjò tó dẹ̀ kàn mí òye mi sà. Màá fẹ́ kẹ́ ẹ rò dáadáa sà. Ṣé sàn? Ọ̀rọ̀ mi àti wọn ò jọ lẹ́ni tó ń ṣe pèsè yìí báwọn èèyàn. Di ó lè rìn tí àti wọ́n jọ rìn sá tí mo lè rántí òun ní ibì kan tí a jọ lọ sí. Àkọ́kọ́ sí ìwé lọ sí ìpàdé àwọn àgbẹ̀kọ́ máa dín irun ṣe ní ìyàlágbára. Bàbá náà ló pè tẹ́rìn sí. Wọ́n pé àwọn ò ní lè dé mọ́ lónìí pé yóò fẹ́ tọ́la. Wọ́n ní kí n wé bẹ́ẹ̀ fún un. Bó ti gbà tí èmi ń bọ̀ mo ti pè wọ́n pé àyẹ̀wò àtẹ̀gbọ́n ń bọ̀ mi bọ́dẹ̀ ní kí n bàbá pé máa bá wọn. Wáyé tí mo wá bá wọn. Àwọn náà wí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òde awo kánjúkánjú ni wọ́n sáré lọ láàárọ̀ yìí. Ẹ mọ́ bínú.
tó a lè rí wọn lé ní mọ́wé ẹ̀sìn. bẹ́ẹ̀ ni ẹ ní lè rí wọn lónìí ó dọ̀la. kò sí wàhálà bóyá ká padà wá jọ mi kàn ìjọ rẹ̀ bá wọn lé náà. ẹ̀yin mọ ọjọ́ tẹ́ ẹ bá wọn lé àmọ́ ṣé nǹkan tẹ́ ẹ fẹ́ bí wọ́n pọ̀ ni torí kò sí nǹkan tẹ́mi náà lè ṣe o. bó bá ṣe pé ayé ní í ṣe yín ni ẹ̀rọ rẹ̀ wà bó bá ṣe pé tí ẹ fẹ́ máa tàtà jèrè náà ni ájò ẹ̀ wà bó bá sì jẹ́ pé ẹ fẹ́ máa lọ́ọ́rẹ́ kẹ́ máa bọ́ọ́rẹ́ ájò rẹ̀ wà bó bá sì jẹ́ tológun owó náà ni gbogbo rẹ̀ ni bàbá ti fi kọ́ mi kò sí ìtẹ́fẹ́ tí mo lè ṣe. wọ́n yé kiri ìwọ tó bá tẹ mọ gbogbo oògùn tó kù á mọ oògùn owó tí wọ́n fẹ́ ṣoògùn owó wọlé mọ́. bẹ́ẹ̀ ni bàbá ẹ wo ẹ mọ̀ fojú ọmọdé wò mí o bó bá jẹ́ oògùn wa alákùkọ ni ó wà bó bá sì pé èyí tí a fi rí odindi ẹran mọ́lẹ̀ ó wà bó bá sì jẹ́ èyí tá a rí odindi màálù náà mọ́lẹ̀ bó bá sì jẹ́ èyí tí ọkọ fìyàwó rẹ̀ ṣe tíyàwó náà ń fọkọ rẹ̀ ṣe ọmọ náà lè fi bàbá rẹ̀ ṣe kódà bàbá sì lè fọmọ ṣe kò sì sí ìdí òkùnú àwọn méjèèjì gbogbo rẹ̀ ní bẹ lọ́wọ́ mi. mo kàn tẹ̀ fẹ́ béèrè nípa ìwọ kékeré ṣó lóòótọ́ ó dá ẹ lójú pé tó bá ó lè ṣoògùn kí wọ́n ṣe oògùn owó kí wọ́n máa ṣe lo ìyàwó yàn tí ilẹ̀ lè kú. bẹ́ẹ̀ ni ó dá mi lójú bí àdá. bọ̀tẹ̀gbọ́n wáyé tẹ̀yìn tẹnumọ́ oògùn owó yẹn ní ọmọdé. èmi kàn wò pé frustration lè bá èèyàn nígbà mi jẹ́ pé irú kan yóò máa ṣẹlẹ̀ bọ̀ kì í ṣe mi mo kàn ń ro ni èsì tí wọ́n ní àwọn ń ro ni. frustration dẹ̀dẹ̀ tẹnumọ́ lẹ́mẹ̀wá. no mi tẹnumọ́. alẹ́kọ̀ọ́ aṣáájú dẹ̀ pé ọwọ́ yẹn ají sówó ẹ̀ ń sọ̀rọ̀ nípa oògùn owó tí wọ́n lè wá ṣe ń báyìí. mi ò sọ pé mo fẹ́ ṣe é nípa òun tí mo pé nígbà mi ọlọ́mọ ayé náà rí frustration ni. ẹ ti ń tẹnumọ́ jù náà ẹ ń tẹnumọ́ pé ibẹ̀ ń sọ ẹnu ohun yìí ṣe ẹ ti ń tẹnumọ́ jù. mi ṣe o mi kàn sọ pé nígbà mi tí ọba wà frustrated ní level kan ìyàwó pé ọmọ àṣẹ orúkọ bẹ́ẹ̀ bọ̀ kì í ṣe mi ní level wo ṣe. ìmọ̀ nǹkan tẹ̀lé máa ṣe bẹ́ẹ̀ kó lè jí owó ọyìn tó lè jí owó oúnjẹ lọ́wọ́ yín tẹ̀lé tó a ṣe kó gun owó lẹ́ẹ̀ma. tó a ṣe mo fẹ́ serious ni mi ní bá sọ anything náà ṣé kí ló kàn pẹ̀lú ìtẹ́ mi fẹ́ ṣe ọmọ kó òun lẹ́gbẹ̀ẹ́ ọmọ kékeré ló kàn sọ ìtẹ̀ ní wọ́n tó sọ létí ètò gbọ́ yẹn. yà á lọ kí ni fẹ́ mú owó máa fún owó kí ló dé tí máa ṣe owó. ẹ̀yin gbárùmọ̀lẹ̀ olùkọ̀sùn gbárùmọ̀lẹ̀ olùkọ̀sí ẹkún kàlẹ́ ó ti ẹ̀ ṣe kólúwa rẹ̀ òróró mú àpò ó sì àwọn bíi fọ́tọ̀fọ́tọ̀ ẹ lọ rí gbúṣẹ́. èrè ṣé wọ́n ṣe. èmi ò mọ̀ bóyá wọ́n ṣe o because ayé kúrò mẹ́rin ẹjọ́ yẹn ó rí pé wọ́n try láti jú ọ̀nà fún mi tí mo mú wọn gbọ́dọ̀ kí mi mọ̀ bóyá wọ́n bá lọ ṣàkóso. ìyàwó wọn kọ́ mú mi. a ní láti rí wọn kíá. Bíbélì sọ pé dáàbì àti ìwà ìwà bí àti ìdájọ́ ìjọ ṣọ. Ó tẹ̀síwájú ní má fà wá sí dẹ̀dẹ̀ gbà wá lọ́wọ́ fèrèsé. Ní ìgbẹ̀yìn ẹ̀kọ́ nítorí ìjọba àti agbára ti ń yára. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ pátápátá ẹ̀yin lè bá wa tàn mọ́lẹ̀ sí ẹ jọ̀ọ́. alàgbà kò ṣe mí o àbí ó sọ fún yín pé òun ṣe mí ni kò kò sí ìbáṣepọ̀ láàrin lọ́kọláya láàrin mi àti ẹ̀ àbí gbọ́ ṣó ṣe mí ni. tó lọ jọ wọ́n ní ìwé mi jọ. madam ọmọ àlèyàn ló máa rínú tí ò ní bí ẹ má dé gbàgbé pé bíbélì náà ló sọ wípé bínú ṣùgbọ́n má ṣe ṣẹ̀ mo bẹ̀ yín ní ẹ jọ̀ọ́ gbogbo ibi tó bá ṣókùnkùn nú ọ̀rọ̀ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ká lè mọ ibi tá à ń lọ. ó dà kò burú. ọ̀rọ̀ rẹ̀ ó ṣe mo dúpẹ́ wà bẹ̀rù wa kò ṣàpè àti ọjọ́jú fún mi ò wá. kí ló tẹ̀ fẹ́ kó tó fi ń pè mí. tí bá wá sí ìgbà ìwọ̀n yíyàn tó tẹ̀ fẹ́rẹ̀. mo ní ìsẹ̀ náà mi lè ti wípé báyìí ṣé kò dàbí mo ṣe rí ẹ̀ sí i. báwo wá ni. ọ̀rọ̀ wà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ní ọ̀tọ̀ nǹkan tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ. etí ẹ̀ mélòó. méjì. kí ló fi ṣe. ọ̀rọ̀ mo fi ń gbọ́. máa gbọ́ mi dáadáa bí mo ṣe ń sọ yìí máa gbọ́ mi dáadáa bí mo ṣe ń sọ yìí. ọkọ ẹ fẹ́ fi ṣoògùn o. oògùn obi tí. kẹ́yìn máa sọ kó bá mi.
kí ló ṣe báyìí fún náà? Wá ṣé mo lè parọ́ fún ẹ ni? Ọkọ mi ló sọ fún mi o. Yeah, mo fẹ́ jẹ́ náà níjà rẹ̀. Ọmọ yìí gan ògbómi tó máa mú síbí. KG! Ó fi ọ̀nà jẹ́ o fún olómi sí, omi tó máa mú dà. Lọ gbómi wá fún mi jọ. Ọkọ mi. Kí ló dé tó jẹ́ ẹran? Yeah, mo ní try. Kí ló ṣẹlẹ̀ ojú ẹ̀ kọ́? Kí ló ṣẹlẹ̀ ojú ẹ̀ kọ́ rẹ lọ́wọ́? Maria, láìpẹ́ mo ṣàlàyé fún pé mo fẹ́ sáré débi. Àbí mo sọ pé mo fẹ́ mọ ọmọ ayé ọ̀la lọ sí ibi. Ẹ̀fọ́ mi bí lè pé ibi tí mo mú ṣùgbọ́n wọ́n níbi lè pé ibi tí mo mú ẹ̀gbọ́n ayé ọ̀la lọ. Ọ̀tọ̀ nìkan tí mo ní kí wọ́n lọ gbèrú ń bẹ ọ̀tọ̀ nìkan tí ẹ̀gbọ́n lọ ń dìnnà fún mi. Wọ́n níbi lè pé ibi tí mo mú ẹ̀gbọ́n lọ. Kẹ́gbọ́n wa lọ sáré bí láì fún ṣe máa dá padà. Nǹkan tí mo ní kẹ́gbọ́n lọ gbèrè ń gbẹ̀yìn ẹ̀gbọ́n ló ń demand fún nǹkan mi gbẹ̀yìn ìjà. Ọlọ́run nǹkan tí mo mú wọn fún ni pé at least ẹni tó ti ní rí tí ò dẹ̀ ní mọ́ definitely gbogbo yẹn ṣì wà lára ẹ̀ ni. Then iṣẹ́ tó kún máa ṣe decorate ọwọ́ àfi jí padà sí nǹkan tí a fi lè máa rán ọmú lọ sẹ́nu. Nígbà tí a máa débẹ̀ yẹn níbi wípé ẹ̀gbọ́n sọ fún bàbá wípé àwọn fẹ́ ṣògùn. Ọlọ́run ẹlẹ́dàá mọ̀. Ògùn owó kẹ̀. Ológun olóhùn fẹ́ ṣe. Mo tún sọ pé mo tún wò ká ẹ̀gbọ́n èmi àti yóò discuss nǹkan bẹ́ẹ̀ náà. Àwọn ní kí n máa wọ̀ pé wọ́n ṣe wáyé ohun tó lè pa ìtìjú ayé òun rẹ̀ wọ́n ní pé kò wọ́n ṣòwò kò wọ́n lówó padà. Tó tó bá fún mi lọ pé bàbá yẹn wá sọ fún mi pé oògùn owó nǹkan kékeré ni mo fi nǹkan tó kàn máa fi ṣe lópọ̀ tó máa ń lágbára díẹ̀. Ẹ̀gbọ́n sọ pé even tó bá jẹ́ ìyàwó ilé òun gan lókùn tóun máa lò òun ṣètò àti lò. Mo dáràn Ọlọ́run ní jẹ́ àwọn onírú ẹ̀ ọ̀rẹ́ mi orí ẹ̀ ò lè gbà bọ̀dẹ̀ lágbára Ọlọ́run kí ni ọ̀dá yẹn sọ yìí. Ẹ̀gbọ́n takò kó lọ ìpèsè ògùn owó yẹn ló máa ṣe. Bébí àtúndé bus stop ṣùgbọ́n láti máa dárúkọ bus stop yẹn fún mi bó ṣe bus stop táwa lélẹ̀ pé from here àwọn máa gbé báyìí dọ́dọ̀ bàbá. Mo lẹ́gbẹ̀ẹ́ tí mo nà wọ́n làwọn ti mọ̀ náà. Lẹ́tí mọ̀ náà. Ó lè padà lọ yẹn. Ó lè padà lọ. Bébí ìjọ máa yẹ kó padà lọ jọ torí Ọlọ́run. Wọ́n bó ṣe máa lọ ká àwọn ọmọlé padà kó convince wọn pé yín o kì í ṣe rẹ̀. God's time is the best. Ìyá mi láti lọ bá wọn padà wọ̀. Ìlú máa nìka o. Ìlú máa nìka tó ti ka gbé wọn máa ṣe bí òkun wọn. Mo gbé ìgbọ̀nsẹ̀ sí ọ̀dọ̀ ìgbà. Bí mo ṣe wà yẹn sì ní pọ́njẹ́lẹ́ mi. Tẹ́gbọ̀n bá rí àyè kan láti gbọ́ bí tó bá yẹ pé ìyàwó mi rẹ̀ ṣògbó lè gbé. Ìyàwó ẹ̀ o. Ìwọ ni nà. Èmi. Gbà tí nǹkan wọn máa di wọn. Àwọn ọmọ òtẹ̀ ní fẹ́ try ẹ̀. Wọ́n lè try ẹ̀ torí kó tó pe bí dépò fẹ́ pe Bọ́lá délẹ̀. Wọ́n á kọ́ ìgbà yẹn rùn. Ó máa yarọ ni kóhun try ẹ̀ wò. Ọlọ́run tẹ̀ ní jẹ́ kí mi rí rẹ̀. Ìtúrẹ́ ẹ̀ mo ṣe ń fa ìdí àsọ fún mi. Tó bá ti wá tó bá ti kàn dé fún mi. Mo ti gbọ́ yẹn àmọ́ tọ̀rẹ́ mi jù wá bó ṣe máa tẹ̀lé lọ bá wọn tó máa convince wọn pé wọn ò lè try ẹ̀. Ṣé wàá dẹ̀ lè jẹ́ wọn nísìn? Bíbí mi ò gbọ́n lè jẹ́ mi pé mo ń gbọ́ bóyá tó máa di tó máa ṣe díẹ̀ máa jẹ. Ọlọ́run dẹ̀ ń jẹ́ kí n fojú mi sunkún ẹ̀ ṣó ti gbọ́ mi ṣá ó ṣe ń ṣe báyìí náà mo like ẹ̀ náà mo understand ṣùgbọ́n báyìí ṣe rí nìyẹn èèyàn fẹ́ ní fọ́rọ̀ àkórí èèyàn ṣòro tó bá ti lòyàn báyìí yẹn ti lọ nìyẹn tó lọ ti kú ẹni tó ṣe ogun ó lè máa gbádùn lọ ó yá láti sìn lọ ṣóǹgbọ ìjà fara lè wo kò ṣe kó mọ bó ṣe máa ṣe gbogbo nǹkan kó máa ṣọ́ òun gbọ́dọ̀ fẹ́ ṣògùn wò òun gbọ́dọ̀ fọmọ ìṣògùn wò tó bá fẹ́ jẹun gan wò bí mi láìkọ tó ń ṣe yìí tó bá fẹ́ jẹun gan tó bá ti ṣe tó àti jẹun bá fúnra ẹni kò jẹ tó bá dẹ̀ tó fẹ́ mu nǹkan náà kó tó bá mú ẹmu kọ̀ọ̀kan bá farabalẹ̀ mo understand ṣó ti gbọ́ mo ní fojú fún alágbára Ọlọ́run ní sùn ṣáájú ọ̀rẹ́ mi gbala tí máa ń yá báyìí sí sọ fún ẹ.
Aṣọ tó wà lẹ́yìn ọ̀pá jẹjẹ. Àṣé tí ò bá súnmọ́ rẹ̀, wọ́n tó pamọ́ sínú òkùnkùn ló fara láéláé. Ṣé ti dúró? Má ṣe kánjú, dúró dé kádàrá. Ọ̀kọ̀lá tó kọ̀lá ọwọ́ rẹ̀ kò gbàgbé rẹ̀. Iṣẹ́ tá a bá ṣe là ń tọ́jú. Owó tá a bá ṣe là ń béèrè sí o. Bí gbọ́ndọ̀ bá ń gbọ́ndọ̀, omi a máa ta sí ọ lójú, a máa ta sí ọ lẹ́nu. Ṣé ti dúró? Má ṣe kánjú, dúró dé kádàrá. Àṣepamọ́ kan sí o, àṣesílẹ̀ làbọ̀ wá bá. Ṣohun tó tọ́, ìwà tó tọ́ kò lè rere. Ṣé ti dúró? Má ṣe kánjú, dúró dé kádàrá. Ọ̀rẹ́, hello. Olúwa wà tí yóò gbé dáadáa yìí. Sáyé bọ́ta ni. Ṣé kò tí gbígbọ́ ẹ̀ wálé? Ṣé. Ẹ má wọlé fọ́pọ̀ rẹ̀ balẹ̀. Kó tó máa ṣe fún mi sẹ́. Bá mi ya picture ìgbà yẹn. Send ẹ̀ sí mi ní WhatsApp. Tó bá ti send ẹ̀ máa pè padà. Máa sọ nǹkan tá a máa ṣe fún ẹ. Ṣó ti gbọ́? Fọkàn rẹ̀ balẹ̀. Hello. Mi ò gbọ́ ẹ mọ́ tó bá ń gbọ́ mi o. Hello rẹ̀. Network máa bá mi. Máa pè padà fara mi sí. Pẹ́pẹ́ network tó wà ní ìdá. Hello. Máa pè padà.
alàgbà ẹ̀yin náà bùkù ẹ bùkù kí ló dé ẹ̀yin ò mọ̀ pé Ọlọ́run kọ ọ̀rọ̀ mọ́ ẹ̀yin fúnra yín gan látọ̀run ni ṣùgbọ́n torí ọ̀kánjú àtẹ ní olóṣù yín sí ìtẹ̀wà yìí sí situation tẹ bára yín yìí ẹ bá ti ní sùúrù dẹ mo fẹ́ sọ nǹkan kan fún yín ọ̀rọ̀ tí ìyàwó yín nìyí ẹ má rè bóyá ń tẹ́ ẹ ṣe òun ló jẹ́ kán ní owó irọ́ Ọlọ́run ló bùkún fún wọn torí pé ìbùkún tó yẹ kó wọ ìdílé yín òun ló ya ọ̀dọ̀ tiwọn yìí ṣùgbọ́n èyí tó yẹ kó jókòó ti ẹ̀yin lẹ́yìn tí lọ fi ọ̀kánjú àfà owó ọwọ́ mi ètò máa fi gàngàn fà á àti wípé gan-an náà ẹ̀yin ntẹ́yìn náà ṣe inú ẹ̀ ló ń jó o torí tó bá yẹ pé gbà tó wá bá yín gbà yẹn ẹ mú wọn wá sí chọ́ọ̀chì ni n tá à ń wí ìkọlà máa wí. ẹ ní ọṣọ́gun owó ṣẹ́rí tó kù tá a nílò sí ni ká máa gbàdúrà kí Ọlọ́run kó fàánú ọ̀ fún wọn kó fàánú ọ̀ fún gbogbo wa ẹ jẹ́ ká gbàdúrà. Jehovah Jésù Kristi Michael mímọ́ bàbá aláàánú ẹgbà ọ̀pọ̀ ẹ̀wà adúgbò torí pé ẹ̀tọ́ mọ́lẹ̀ sí ìyá kí ẹ wá bá wa ní àti pẹ̀lú ẹgbà ọ̀pọ̀ ẹ̀wà. Àdánwò tó lé ju ẹ̀mí mi lọ tá a máa jẹ làǹbá kiri léyè lẹ́ẹ̀rí léyè fẹ́mi bá wà láyé ìrètí ń bẹ àfojú fọkàn balẹ̀ ọ̀la dára fẹ́mi bá wà láyé ìrètí ń bẹ àfojú fọkàn balẹ̀ ọ̀la dára fẹ́mi bá wà láyé ìrètí ń bẹ àfojú fọkàn balẹ̀ ọ̀la dára fẹ́mi bá wà láyé ìrètí ń bẹ àfojú fọkàn balẹ̀ ọ̀la dára fẹ́mi bá wà láyé ìrètí ń bẹ àfojú fọkàn balẹ̀ ọ̀la dára fẹ́mi bá wà láyé ìrètí ń bẹ àfojú fọkàn balẹ̀ ọ̀la dára fẹ́mi bá wà láyé ìrètí ń bẹ àfojú fọkàn balẹ̀ ọ̀la dára fẹ́mi bá wà láyé ìrètí ń bẹ àfojú fọkàn balẹ̀.